Africa Content TV. Ẹjẹ́ àgbọ̀dọ̀ alátìlẹ́yìn Yọ̀mísà Ṣèyí Tinubu president son. Láàgbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ Ṣèyí Tinubu SP president son. Federal Republic of Nigeria president son. Ọmọ sọ́sọ́ kéré SP Ṣèyí Tinubu adúpẹ́. Ìgbì ọba ṣẹ́dé ìgbì ọlọ́run bá wá ìdé ètò ṣiṣẹ́ ẹgbẹ́ tí ìkúrò lórí ìgbì adúpẹ́. Ìgbì tọ́lọ́run bá wá ìgbé kó bá gbẹ̀yàn kí dé ojú bá lábà tó. Ó ti ìgbé débẹ̀. Àmọ́ bí egbè dé báyìí, àtúbọ̀ lọ́wọ́ ẹ̀kúnlẹ̀ àkàrà ìyàlá gbogbo ìṣòro ṣe ìtọ́kọ̀ ọmọ pírẹ́sì ìbẹ̀rẹ̀ tí a lè pẹ́ ọṣọ́ orúkọ ṣoṣo lọ yẹn wà á fi ńlá pípò lọ ṣe fún àwọn tí wọ́n lórí ẹ̀ làbáyàbá ṣe ojúmọ́ tọ́jú àrí ìyọ̀mí ṣe dáadáa fún wọn. Ìwọ́n ní ṣe tiẹ̀. Òtí wọ́n yọ̀ sí wọn ní wá. Òtí wọ́n yọ̀ sí wọn lábàdà àlàyé. Ó bẹ̀rẹ̀ ṣe dáadáa láàbí ọ̀pọ̀ta ìlànà sọ́mọdé lọ. Gbogbo wọn náà lóyìn. Adúgbò ṣe ìtẹ́lọ́gbọ́. Ó ní kọ́sẹ̀. Ó ní ṣubú. Nínú pé o máa ń dànù lágbára lọ, wà á dáta lòdò. Lẹ́yìn ọlá bàbá, ọlá pẹ́sílẹ̀, Jagaba, ọ̀dà wọn síbísì, ní gbogbo Nàìjíríà. Bàbá Bọ́lá Ahmed Tinubu Excellency. Ọba àbàbà olùjẹ lọ́wọ́ ìlú làbáyàwó àti àwọn ọmọ tiẹ̀ náà. Wọ́n á jọ láti ẹ̀ náà wọ̀ lábàáyà àlàjò yìí wá. Mo bẹ́rẹ̀ alàgbàdúrà. Bíbọ́ mọ̀ wọ́n ń jọ láwọn àlàbáyàwó àti àgbàdàkà kẹtọ́. Adókè fún ṣèṣe náà bọ̀. Wọ́n á gbé àtàwọn lòdò. Allah Ta'ala Al-Fatihah. Doa senang.
wọ́n lè sanwó orí ẹ̀sùn owó orí òun làbára àti ara ẹ̀ lọ́ọ̀kì tí náà ń gbé àṣẹ onílà ọ̀gbẹ́ta làbẹ́ mọ́rọ́ sáàtà nípa ètò ìrìnṣẹ́ wọn. Alágbèéká ọ̀gbọ́n sáàtà nípa ètò ìrìnṣẹ́ ẹ máa bẹ̀rẹ̀ lára kìí bọ̀dà ẹ máa bẹ̀rẹ̀ fún ọkọ̀ lára tẹ̀lé láti ó lórí bọ̀dà lórí ìyàwó àlàyé ṣàlàbà ṣe Olha só,